Jane Ogunme, sórí ẹkún tó ń sùn, honestly speaking, kò yẹ kó máa ké mọ́. Number one, kò sẹ́nibody tó bá tiẹ̀ jẹ́. The position you meet yourself today, Jane Ogunme, kì í ṣe ibi tó yẹ kó wà ni. But if you sit down and look back, wàá rí pé ìwọ fún ara ẹ ló gbé rẹ débi tó wà, kì í ṣe anybody. If by now you have not figured it out, tó pé kò sí anybody, ogun wọlé sínú ayé ara ẹ torí pé ó jẹ́ kí ogun wọlé sínú ayé ara ẹ ni. Ìwọ ló gba ogun láyè kó wọlé sínú ayé ara ẹ. Torí ẹ̀ lógun ṣe kíni ló ṣe wọlé sínú ayé ẹ. Torí ẹ̀ ni tí ọ̀tá ẹ ṣe bàjẹ́. Look at the genesis of how you started. Wo ìgbà t'Ọlọ́run máa gbàdúrà ẹ, wo ìgbà tí gbogbo ẹ tí ṣubú dẹ̀ dé bẹ́ẹ̀. Wo ìgbà tí gbogbo ọ̀nà ẹ tó dàrú. Pick yourself up back from there. Èèyàn tó bá ti wà nílé ayé tó jẹ́ pé you are projecting whatever happened to you on somebody else, pé it is this person's fault. You are still missing in life. That is why kò sí bó ṣe ní tó, you always feel empty, bí pé ò ní nǹkan kan. Kò sí bó ṣe ṣe tó, you always feel like, kí ló dé táyé ẹ̀ rí báyìí? You always feel like kí ló ṣe fáwọn èèyàn? Because you are not focusing on ibi tó gún gbà wọlé sínú ayé ẹ̀. Mo ń sọ kíní kan pé wèrè ò kì í mọ̀ pé òun ti ya wèrè. Òun parọ́, òun jalè, òun ṣépè. Gbogbo ìwà burúkú ilé ayé ọwọ́ ẹ̀ ló kú sí, and you are saying Ìyábọ̀ is the cause. Wọ́n ní a lè fipá mẹ́ṣin dódò, a lè fipá fún lómi. Ṣé Ìyábọ̀ ló sọ pé kó máa wu àwọn ìwà tó ń wù tí ò dáa láwùjọ? Ìwà tó ń ba tiẹ̀ jẹ́ láwùjọ, ṣé Ìyábọ̀ ló ní kó máa wúrú wà yìí? Àbí ìwọ ló kàn decide pé ìwà tí mo fẹ́ máa wù ní o? So if you now see the consequences of your action, táyé wá ń bàjẹ́, why are you now saying that based on nǹkan tó decide pé o fẹ́ máa ṣe ọjọ́ kan ló jókòó pé kan welcome ẹ to fracas? If you are now seeing the effect, you now be screaming queen mother, ó kọ́ àwọn kan sínú WhatsApp group, ó bà tiẹ̀ jẹ́, ó destroy your life, ó destroy your marriage, ó ṣe kíní kan. No. Ibi tó o ti ṣe mistake, màá máa sọ fún ẹ. Kò kú sẹ́nibody tó máa sọ fún ẹ. Àwọn wèrè ìyá àjàrà bùkà tó kó mọ́ra yẹn, nǹkan tó máa jẹ ní ó jẹ́ kán gbádùn. You are a celebrity. You don't roll in the mud. Sórí the moment tó gbàgbé kíní yẹn, láyé ẹ ti bẹ̀rẹ̀ sí ń rún. You are a celebrity. Sórí celebrity, ó yàtọ̀ sí speaker. A celebrity can never become a speaker. Nǹkan tó bá ti lè jẹ́ kí celebrity cross the line yẹn, kó lọ di speaker, ayé celebrity yẹn ti bàjẹ́. Ayé celebrity yẹn ti bàjẹ́ nìyẹn. Ṣé ó dàbí ẹni pé o gbéra ẹ from grace, o gbéra ẹ lọ sí grass? Nǹkan tó bá ti lè jẹ́ kí celebrity kó di speaker sì jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Nǹkan tó fi ń find it difficult, tó fi ń wò pé wọ́n recruit àwọn èèyàn, wọ́n lọ ń wílé ẹ, is because you don't understand where you are and you don't understand ibi tó o ti bá rẹ̀. Single-handedly ló bá yé ara ẹ jẹ́. Single-handedly ló ní kó welcome ẹ to fracas. You cannot say o gbé nǹkan dání, ọmọ ológo ni ẹ́. Mo máa sọ kíní kan lórí social media yìí wípé ṣe rí àwa speaker ní nǹkan kan torí pé wọ́n ń sanwó lórí social media la ṣe gánú sí. There's nothing special. Tó bá mọ̀ pẹ̀lú ẹgbẹ́ ọ̀rọ̀,
omi èbúbú ẹnu ẹ̀ ó yára sọ̀rọ̀ àbí mi mọ̀ bí mo ṣe máa put ẹ̀ ẹnu ẹ̀ mú ṣámṣám ó dẹ̀ mọ̀rọ̀ sọ o ti ní talent yẹn you are already accepted wọ́n máa san owó fún ẹ lórí social media just talk ni ṣàròjọ jẹ́ kí ẹjọ́ tó fẹ́ rò jẹ́ kó mọ́ ọpọlọ wá o torí àwọn tó ń gbọ́rọ̀ ẹ̀ wọn kì í ṣe wèrè bíi tiẹ̀ o akọ́jọ́kọ̀ sórí social media kò máa rántí o make sure pé nǹkan tó fẹ́ sọ ó ní ọpọlọ wá sanwó ẹ̀. Number 2, speakers are just doing it because of the money involved kì í ṣe pé ó wù wọ́n. They are just doing it because money is involved and there's always drama. Bam. No string attached. Celebrity are celebrity because of passion they have for this thing. And passion is not something that you can just talk camera code support in talent just like speaker. Speaker will need the requirement. Celebrity, their passion need hard work, consistency, and everything. On social media, you don't need hard work. You just need consistency. You can sit down any place in your room and do anything. But you cross speaker, you are no more a person. You are not a celebrity anymore. But Lizzy, ó fẹ́ jẹ méjì lábálàdé. Ó fẹ́ jẹ́ kó máa fojú celebrity wẹ̀. Ó dẹ̀ fẹ́ máa ṣe speaker. Kò possible ibi tó ti miss ẹ̀ up nìyẹn. This is where you are missing it up. Once you're a speaker, you can never leave. Ó bá ti mọ̀. Gbogbo nǹkan tó ń sọ fún ẹ ńgbà yẹn ni. Mọ́ rẹ̀ ó sọ fún ẹ. Ó pé kó má ṣe. Because once you are there, no going back. But you a celebrity, Ọlọ́run ti gbà fún ẹ, ó ti ní gbogbo nǹkan. You don't need to be a speaker. You just need to keep your life going. Advertise your product. Oh, need that ìṣòrí ibú tó ṣe. Lizzy jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ṣórí ọ̀rọ̀ ìdúmọ̀tà yẹn tó bá jẹ́ pé o kì í sínwí lórí social media, àwọn èèyàn máa dìde fún ẹ. If you have not started your one-on-one that you did on social media, don't gbé Yabo ṣe pé, don't parọ́ mọ́ Yabo. A lot of people will have stood up for you. Ibi tó ti get it wrong. You want to enjoy the benefit of a celebrity while being a speaker. It's not possible. Speaker, fracas, a máa ń wash ara wa ni. That is where the fun is. A máa ń wash ara wa ni. Wo lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀, mọ̀mọ́ ló ń jẹgba lọ́wọ́lọ́wọ́. Ṣó mọ̀ pé for a long time ìwọ ló ń jẹgba, nísìnyí ó ti yí kúrò, ó ti yí bíríbírí, ó ti yí kan mọ̀mọ́. There is no respect for anybody. Kò sí bó ṣe gbé dání. Once you are a speaker, you are a nobody, you are a non-entity. Bẹ́ẹ̀ni, you come for me, I come for you ni ìjà ìgboro ni. It's a dog fight. We fight over shit, nǹkan tí ò matter. Ìwọ tó mọ̀ pé o gbé nǹkan kan dání, you have a working business, a successful business, a successful career, o kéré inú ayé náà, kí ló wá ṣe inú fracas? Why did you roll in the mud? Ó ní o kẹsẹ̀ sómi tán, o wá ń kígbe òtútù. Think about it. Ṣọlápé. Kí ló sún ẹ dénú fracas? Bó ṣe máa ń sọ pé o wà intelligent. For somebody that is intelligent and you feel joining fracas, come welcome to social media is ó yẹ kí intelligence ẹ tẹ èèyàn gan tó jẹ́ the hard word gan orí wọn pé ju ìwọ tó sọ pé class captain ní ẹ láti nà ọ̀nà náà. You are not even supposed to be in fracas. Kì í ṣe fún ẹ ó mọ̀ pé kò yẹ lẹ́dàá ẹ. After you joined fracas, you created enemy, you started crying pé ẹ wọ́n bà tiẹ̀ jẹ́ ni. No, nǹkan tó ti ọwọ́ ẹ̀ bọ̀ ṣọlọ tó lọ ti ọwọ́ ẹ̀ bọ̀ lóorun tí ẹ jẹ́gẹ́. Nobody hates you. In fact, mo máa sọ fún ẹ pé a máa fi ẹ́ bùgà nígbà yẹn ni pé ẹ má sọ mọ́. There's one classic ní bó ṣe máa ń múra bó ṣe máa ń ṣe tó máa ń fi àwọn àjàsà kan sọ̀rọ̀ àwọn kan a máa fi ẹ́ bùgà ni. Lọ pẹ́rẹ́ tí ogun wọnú ayé ẹ wá báyìí. O wá rí bí fìdílé, o lọ fìdílé nu fracas. Ayé ẹ wá bàjẹ́, o wá ń kígbe Ìyábọ̀ Òjó.
kò séèyàn títí ẹ̀ máa ń dánú fracas tèèyàn máa ń bàjẹ́ ni tó bá ti lè wọnú fracas tí ẹ ti bàjẹ́ nìyẹn. but instead of tó dẹ̀ ti rí bí ojú ilẹ̀ ṣe rí pé mi ò mọ̀ pé bí eléyìí ló ṣe rí kó o turn back ó tún mórí lọ ó mọ̀ pé kò sọ́nà bẹ́ẹ̀ ó ṣáà mórí wọnú igbó lọ. you're not screaming Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó. sórí ọ̀rọ̀ ẹ kò gbẹ́bọ́ kò gbé tutù wọ́n ti sọ pé ẹnu ẹ ló máa fi kó bá rẹ̀ bí àìpé àbí èdì tán sàsí ẹ nìyẹn ẹ fílẹ̀ ẹ jẹ́ kó máa rojọ́. As a celebrity they don't even talk. The less they talk the better for them. But you don't understand that. Oh, sorry, the object of ridicule. And you want us to still be classifying you as a celebrity. No. It's not possible. O ti fi rẹ̀ yílẹ̀ wájú wa. O ti jẹ́ ká mọ̀ pé bí eléyìí ló ṣe rí. Pé o want anything. And you want us to classify you as. Jẹ́ sọ kíní kan fún ẹ. Tó bá wà nù fracas, o lè switch sí celebrity o. But tó bá wà nù celebrity, kò sí nǹkan tó ń wà ní fracas. Jẹ́ n fi example orí Ògbàdé fún ẹ. Ládùúgbò gbogbo nonsense torí Ògbàdé ṣe. Ó sá lọ sáàfin. Ó fẹ́ kan daṣọ rú. Kí náà ṣe? Wọ́n tì síta tóyúntóyún. Torí wọ́n ti mọ̀ pé kò sí ìran ọmọ gidi kan tó ń ṣe fracas. If you are just stay on your lane, sórí gbogbo àwọn tó sọ pé wọ́n bá ẹja yìí wọ́n ní bẹ́ẹ̀ ẹja. Respect tó ń wá kiri, gbogbo validation tó ń wá, gbogbo pé kọ́ máa praise ẹ̀yẹn, we will have still be praising you by now. Tí ó bá ṣe pé ó bá tara ẹ jẹ́. That is it. A lot of people tó hate Leni wọ́n fọ́ fún ẹ gan. But rádaràdá tó ń sọ, èèyàn kan máa kú tọmọtọmọ, àwọn kan RIP, èèyàn kan máa gbọ́mọ sí, èèyàn kan máa ṣe kíní kan. Nobody want to help with that. Àdìgídẹ́ ń ṣe pé rádaràdá tó ń ṣe kì í ṣe pé ó ń solve problem. Ó tún fa ogun kún ogun tó ti wà nínú ayé ẹ̀ tẹ́lẹ̀ náà ni. Ogun tún ń ran ogun nínú ayé ẹ̀ ni. Ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ fọ́kọ ni? Ọkọ kí ni gan? Láti jígolo ṣọ́kùnrin nìyẹn ni. Èèyàn tẹ́ ti forí ẹ̀ gbà pààrọ̀. Kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀? Kí ló ṣe ẹ́ tó ṣe ọ̀kan rí? Kí ló mú ẹ tó ń gbọ̀n lọ́rùn? Ìwọ ni máa kọ́kọ́ ṣe wedding ni. Wá sọ̀rọ̀ ẹ di ọmọ tí ò rí nǹkan kan rí, ọmọ tó rówó he ńlẹ̀ tó ń dunnú. If anybody say the way you are living your life now is the best way to live, ayé wọn ti bàjẹ́. Surely the real people that love you, they did not love you because you started fracas. They have loved you before you started this orí burúkú fracas. Surely àwọn tó nífẹ̀ẹ́ torí kò ń jà, torí chicken chain tó ń pínlẹ̀ wọn lọ́wọ́ ni. It will stop where you will see their true color. Kò sẹ́nibody tó dìtẹ̀ mọ́ ẹ. Ìwọ ló kàn fún wandally ló ṣe máa ń gbọ́ pé self-destruct. O kàn self-destruct ti ara ẹ. You should have by today, you should have been one of the best in Nollywood. Ibi tó yẹ kó o ti dé, kò yẹ kó compare. Gbogbo àṣírí ẹ tó wà ń ta, kò tiẹ̀ yẹ kẹ́ anybody torí before kò sẹ́nibody tó mọ anything pa ẹ. Gbogbo nǹkan ìwọ fún ara ẹ ló wá fẹnu ẹ tú gbogbo gbígbèsè ayé ẹ ṣe rí. Kò sẹ́nibody tó mọ anything. Ṣé o mọ bí tó máa ń class ẹ sí ni? Ṣọlá pé o mọ bó ṣe máa ń class ẹ nínú Nollywood. Ẹ má sọ mọ́ bébí yẹn kò ń ṣara wọn. Ìwọ ló wá tó nǹkan kan lójú anybody lójú speaker o tó nǹkan kan. Wọ́n dẹ̀ sọ pé kó máa jó lọ. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí ni.
and to you, you think this is healthy. Ìwọ tó ti lówó tẹ́lẹ̀ tó ti ní ṣọ́ọ̀bù tí gbogbo ẹ̀ kún chọ́chọ́. Táwọn èèyàn fi tọrọ. Ó wá dé èèyàn tó jẹ́ pé wọn ò fẹ́ rí láwùjọ mọ́. Ó di èèyàn tó wà nílé tó ń gbúrò ta múra máròde. Gbogbo igbá ló ti run mọ́ ẹ lórí. Mi ò mọ̀ nǹkan tí mo lè sọ nípa ọ̀rọ̀ ẹ̀. But èmi kàn jẹ́ kó understand pé ṣó ti yé ẹ́ sìn. The reason that you cannot be enjoying the benefits of a celebrity when you have already rolled with fracas people. When you have already rolled in the mud, you have turned yourself to a speaker. Once you are a speaker, once they've welcomed you to fracas, there's no going back. That is why tójú ẹ̀ fi ń ráre báyìí. Wá rò pé ìyàbọ̀ ló ń ṣe. No. Nǹkan tó fi ọwọ́ ara ẹ sign ni. You have dined with the devil. O ti sign contract pẹ̀lú èṣù ni. That is where your problem starts. And that is another topic entirely for another day. Another ogun tó tún jà ẹ́ nìyẹn. Another ibi tó ogun tún ti gbà wọlé sí ẹ láyé nìyẹn.